A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa ní Yewa Anglican Communion lábẹ́ aláṣẹ bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún àkókò yìí, ọ̀rọ̀ rẹ jọ̀wọ́ fún wa ní òye kó sì lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn ará ilé. Akí gbogbo ará ilé, orúkọ mi ni àlùfáà F.O. Omoniyi láti ìjọ All Saint Church ọ̀pọ̀ Oke-OdanArchdeaconry. Ṣí bàbá wa. Orúkọ mi ni àlùfáà J.S. Taiwo láti ìjọ Jákọ́bù mímọ́ Oke-Odan. Ṣí orúkọ tèmi ni àlùfáà Olùyọmí Ọ̀ṣọ́. Lónìí àkórí ọ̀rọ̀ wa ní tí í ṣe ọjọ́ ìsinmi kíkọ Jésímà nínú oṣù yìí. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ìgbé ayé arìnrìn àjò sí ìjọba ọ̀run, apá kejì rẹ̀ ni à ń gbé yẹ̀wò. Orí ọ̀rọ̀ wa ni ayé tí ó ń ṣàánú, ayé tí ó ń ṣàánú. Ibi kíkà wa ni ìre Mátíù orí 18 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 24. Mátíù orí 18 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 24. Bàbá wa, ẹ bá wa kà á. Ìyìnrere ti Mátíù orí 18 láti ẹsẹ̀ 13. Nítorí náà ní ìjọba Ọlọ́run dàbí ọba kan tí ó fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì bẹ̀rẹ̀ sí gba ìṣirò, a mú ọ̀kan tọ̀ ọ́ wá tí ó jẹ ní 1000 tálẹ́ǹtì. Ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san án, olúwa rẹ̀ pàṣẹ pé kí a tà á pẹ̀lú obìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, kí a sì fi san gbèsè náà. Nígbà náà ni ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀, ó sì tẹríba fún un. Òun sì wí pé, Olúwa, mú sùúrù fún mi, èmi yóò san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un. Ó tú sílẹ̀, ó sì fi gbèsè náà jì í. Ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ, ó rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní 100 owó idẹ. Ó sì gbé ọwọ́ lé e, ó fún un ní ọrùn, ó sì wí pé, san gbèsè tí ó jẹ mí. Ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ sì kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì ń bẹ̀ ẹ́ pé, mú sùúrù fún mi, èmi yóò san gbogbo rẹ̀ fún ọ. Òun kò sì fẹ́, ó lọ, ó sì gbé e sọ sínú túbú títí yóò fi san gbèsè náà. Nígbà tí àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ rí èyí tí ó ṣe, àánú ṣe wọ́n gidigidi. Wọ́n sì sọ gbogbo ohun tí ó ṣe fún olúwa wọn. Nígbà náà ni olúwa rẹ̀ pè é, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè rẹ jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí. Ìwọ kò sì ṣàánú fún ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Olúwa rẹ̀ sì bínú, ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ. Ṣé bàbá wa, a ti gbọ́ bí wọ́n ṣe kà fún wa. Ẹ jẹ́ kí a yára wo èròǹgbà wa fún ti ọ̀sẹ̀ yìí. Èròǹgbà wa ni láti fi yé wa pé a ní láti máa ṣàánú fún àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí a ti ń rí àánú Ọlọ́run gbà. Ní èròǹgbà kejì, láti ṣe àgbéyẹ̀wò pàtàkì àánú ṣíṣe ní àwùjọ àti ìjọba Ọlọ́run ní ayé. Nínú ìfáàrà wa, àánú orí ọ̀rọ̀ wa kò ní jẹ́ àpapọ̀ ìyọ́nú àti ìdáríjì. Òwe tí ó wà nínú ibi kíkà wa lónìí ní í ṣe pẹ̀lú ọba kan tí ó dáríjì tí ó sì ṣàánú ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ó jẹ ní gbèsè. Ó ṣeni láàánú pé ọmọ ọ̀dọ̀ tí a dárí gbèsè púpọ̀ jì kọ̀ láti ṣàánú fún ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó sì fi ipá mú láti san gbèsè tí ó jẹ. Nípa bẹ́ẹ̀, a tọ́ka sí gbèsè tí òun náà ti jẹ. Nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, a ní láti máa ṣàánú gẹ́gẹ́ bí bàbá wa
tí ń bẹ ní ọ̀run tí ń ṣàánú bí a ti kọ sínú ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 19. àti níbi tí a gbé yẹ̀wò níbi kíkà wa àti ìfára wa pàtàkì tí a fi gbọ́dọ̀ máa ṣàánú gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Arákùnrin tí a ṣàánú fún tí òun náà ṣàánú fún ohun kí a tọ́ka sí gbèsè tí òun náà jẹ. Àwa fi yé wa pé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pàtàkì ní láti máa ṣàánú bí àwa pẹ̀lú tí ó rí àánú gbà lọ́wọ́ bàbá wa tí ń bẹ ní ọ̀run. Ẹ jẹ́ ká wo ìbéèrè wa fún ìjíròrò. Bàbá wa, ìbéèrè kìíní wọ́n ní báwo ni àánú ti yí ọ sí láti inú àwọn ibi kíkà wa? Báwo ni ó ṣe yẹ kí àwa onígbàgbọ́ máa ṣàánú? Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Àánú jẹ́, tí a bá wo ìwé Lúùkù orí 17 ẹsẹ̀ 3 yẹn sí ẹsẹ̀ 4, ó ní ẹ máa kíyèsára yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́, bá wí, bí ó bá sì ronúpìwàdà dáríjì. Àánú jẹ́ ìdáríjì téèyàn fún ọmọ ẹnìkejì ẹ̀ ní àṣìṣe tó ṣe sí. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí ọmọ ẹnìkejì wa tó bá ṣẹ̀ wá, tó bá ronúpìwàdà, tó bá tọ̀ wá wá, tó bá bẹ̀ wá tọkàntọkàn, irú onígbàgbọ́ bẹ́ẹ̀ ó yẹ kó yọ́nú sí, kó dáríjì. Ṣé wọ́n ti fi yé wa pé nígbà tí èèyàn bá ṣẹ̀ wá tàbí wọ́n jẹ wá ní gbèsè tàbí wọ́n ṣe wọn àìtọ́ sí wa, ṣùgbọ́n tí wọ́n tọrọ fún ìdáríjì, a ní láti ṣe ìyọ́nú sí wọn gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí àánú ti ń gba àánú Ọlọ́run. Ẹ ṣé bàbá wa, Olúwa máa ràn yín lọ́wọ́. Ìbéèrè kejì, bàbá wa, wọ́n ní ìdí wo ni ó ṣe ṣòro fún àwọn kan láti máa ṣàánú? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀kọ́ ìtọ́jáde nírú àkókò yìí. Tá a bá wòye láìtẹ́ tí ìlọ́ka ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì, ohun tó ṣẹlẹ̀ ní àyíká wa lóde òní, ó ti fi hàn gbangba wípé ọkàn ìṣoore, ọkàn àánú kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni. Tí ẹ̀mí Ọlọ́run bá ń gbénú wa, ọkàn àánú Ọlọ́run á farahàn ńbẹ̀. Tẹ́ bá wo bí tá a kà nínú ìwé Mátíù yẹn orí 18 síwájú, ó ń sọ nípa bí Olúwa wọn ṣe ṣàánú tó sì tún fi ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ṣùgbọ́n lóde òní ní lórílẹ̀-èdè yìí, a ò dáríjìra wa, ọkàn àánú ò sí, torí pé a ò gbé nínú Ọlọ́run mọ́. Torí òun náà ta ṣàánú fún bàtà òun náà jáde kò ṣàánú padà fẹ́ lòmí ẹnìkejì rẹ̀. So ìwà ọ̀dájú tó kúnnú ayé lónìí, ìwà bámbámú ni mo yó àti àìnífẹ́ ara wa. Ẹ ṣé bàbá wa, ilé ìlú pọ̀ láyé òde òní, ó sì tún wọnú ìjọ náà. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ ṣé bàbá wa. Ìbéèrè kẹta, wọ́n ní kí ni ohun tí Ọlọ́run sọ nípa àánú ṣíṣe? Bàbá wa, wọ́n ní kí ni ohun tí Ọlọ́run sọ nípa àánú ṣíṣe? Ohun tí Ọlọ́run sọ fún wa nípa àánú ṣíṣe náà ni pé tí a bá wo ìwé Òwe orí 1 ẹsẹ̀ 1, ó ní má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ fi ọ́ sílẹ̀, so wọ́n mọ́ ọrùn rẹ kí wọ́n sì kọwọ́ sí wàhálà àyà rẹ. So ìrètí Ọlọ́run látọ̀dọ̀ àwọn onígbàgbọ́ ni wípé ní gbogbo ìgbà lẹ̀mí àánú gbọ́dọ̀ máa bá wa rìnrìn àjò wa. Gbogbo ìgbà ohun tí Ọlọ́run retí nìyẹn lọ látọ̀dọ̀ wa, wípé orísun ọkàn wa gbọ́dọ̀ máa sun àánú jáde fún àwọn ọmọ ẹnìkejì wa, nítorí pé ìmọ́lẹ̀ ni Bíbélì sọ pé a jẹ́. So ẹ̀mí àánú yẹn gbọ́dọ̀ jáde látọ̀dọ̀ wa lọ sọ́dọ̀ àwọn tó ṣẹ̀ wá. Ohun tí Ọlọ́run retí látọ̀dọ̀ wa onígbàgbọ́ nìyẹn. Ṣé bàbá wa, wọ́n ti jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ máa ṣàánú. So wọ́n ní ohun tí Ọlọ́run sọ ni pé àánú ṣíṣe pàtàkì ni a sì gbọ́dọ̀ pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ níwọ̀n ìgbà tí àwa náà ti rí àánú Ọlọ́run gbà, a gbọ́dọ̀ má ṣe. Ẹ ṣé bàbá wa, Olúwa máa ràn yín lọ́wọ́. Ìbéèrè ìkẹyìn bàbá wa, wọ́n ní kí ni àtúbọ̀tán àánú ní àwùjọ? Kí ni ohun tí àǹfààní tí àwùjọ máa rí, àwùjọ tó bá ti ń ṣàánú, kí láti fẹ́? Ní àgbègbè àti àwùjọ tá a bá ti ń ṣàánú, a rí wípé ìyọ́nú Ọlọ́run fún ara rẹ̀ á wà nírú àgbègbè bẹ́ẹ̀. Ìdàgbàsókè, ìṣọ̀kan, ìfẹ́ á gbilẹ̀. A ò sì ní rí nǹkan ọmọ ẹnìkejì wa tó ń bàjẹ́ ká ó máa sọ pé títí ẹ̀ ni nǹkan yìí á jọ jẹ́ tiwa. Ṣé bàbá wa, bàbá ti dúpẹ́ lóhùn kan tó ṣe pàtàkì, wọ́n ní pé irú àgbègbè bẹ́ẹ̀ náà a máa rí ìyọ́nú Ọlọ́run nítorí àwọn náà ṣe ìyọ́nú ara wa. Ẹ ṣé, so a sì máa mú ìdàgbàsókè, ìrẹ́pọ̀, àlàáfíà wá àti ìtẹ̀síwájú tó tọ́. Ẹ ṣé bàbá wa.
Olúwa máa ràn wá lọ́wọ́ fún ẹ̀kọ́ ńlá tá a kọ́ lónìí. Olúwa máa ràn wá lọ́wọ́. Ní ìparí wọ́n ní àǹfààní ńlá là ń ṣe fún ara wa nígbà tí a bá ń ṣàánú fún ọmọnìkejì wa. Àwùjọ tí a bá ti ń ṣàánú a ní àlàáfíà, wọ́n á ní ìwòsàn, wọ́n á ní ìdàgbàsókè tí máa ń fẹsẹ̀ múlẹ̀. Ṣẹ́rí a nílò àánú láti gba ayé là àti láti jèrè àwọn ààyè àti àwọn ènìyàn fún Kristi, láti jèrè ayé àti àwọn ènìyàn fún Kristi. Wọ́n ní fún ìrònú, ẹnikẹ́ni tí ó bá ń ṣàánú ń fi ìdí ìjọba Ọlọ́run múlẹ̀ lórí ilẹ̀ ayé. Ṣe bí ọ̀rọ̀ bàbá lẹ́ẹ̀kan ni pé ajẹ́kọ́ Ọlọ́run náà fara wọn mọ́ ayé. So wọ́n ní pé nígbà tí ń ṣàánú ó máa ń jẹ́ kí a fi ìdí ìjọba Ọlọ́run múlẹ̀ nínú ayé. Ẹ jẹ́ kí a jọ ká àkọ́sórí wa nínú ìwé Lúùkù yẹn orí 6 ẹsẹ̀ 39. Ó yá o. Ǹjẹ́ kí ẹ̀yin kí ó ṣàánú gẹ́gẹ́ bí bàbá yín ti ní àánú. Ṣé Olúwa ràn wá lọ́wọ́. Olúwa a dúpẹ́ lọ́wọ́ rẹ gba ọpẹ́ wa. A bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti ẹ̀mí tí ń ṣàánú tó bẹ́ẹ̀ tí àwọn olùfẹ́ máa rí àánú rẹ gbà nínú ayé àti ní ayé tí ń bọ̀. Wọ́n ilá béèrè fún ní orúkọ ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín.